gbogbo ẹ̀yin tẹ́ ń bú obìnrin tó bímọ fún Alh Wasiu Ayinde yẹn lágbára Ọlọ́run ẹ̀sìn tí yín náà fẹ́ dé ẹ̀sìn yín ó fẹ́ dé ó kan òun báyìí ni òun ṣẹ̀sìn tiẹ̀ báyìí ẹ̀yin náà padà ṣẹ̀sìn because ẹgbẹ́ ọkọ̀ sọ̀rọ̀ kan fún yín orúkọ tó bá dùn láyé máa ń bàyàn jẹ́ o orúkọ tó bá dùn ní ayé máa ń bàyàn jẹ́ kò wá sírú èèyàn tí ó bá Alh Wasiu Ayinde rìnrìn àjò ìfẹ́ tí ò ní gbàdúrà kó ń fọmọ kan sọ lórí torí pé ẹ̀yin ò súnmọ́ ní àbí kí n sọ wípé torí pé ẹ̀yin ò ráàyè súnmọ́ bí tó wà ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kí èèyàn tó lè báyàn rìnrìn àjò ìfẹ́ ṣe mọ̀ pé nígbà táwọn méjì bẹ̀rẹ̀ kò sẹ́nìyàn kan tó mọ̀ irú àdéhùn tí Alh Wasiu Ayinde ṣe fún nígbà táwọn mọ̀ dúra wọn èmi àti yín ò sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ni ó mọ bí ọ̀rọ̀ ṣáájú kóyún tó wọ̀ ọ́ wọ́n ti gbádùn ara wọn rí wọ́n ti ṣèlérí fúnra wọn tẹ́lẹ̀ ó ti wá di ọmọ ẹ wo bọ́mọ ti dàgbà dé level yẹn Alh Wasiu Ayinde ló kàn yàgbà àyà àwọn ni wọ́n yàgbà àyà ẹjẹ́ á sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ kò sí gbogbo yín kàn ń bú arábìnrin yẹn ni gbogbo yín ẹ kàn ń bú arábìnrin yẹn ni ṣe rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé àkàndá ni wọ́n irú ẹ̀ ni Alh Wasiu Ayinde yẹn jẹ́ kò wá sí bẹ́ẹ̀ bá ní opportunity láti bá wọn rìnrìn àjò ìfẹ́ kódà kẹ́ ẹ ti ní lérò wípé mo kàn fẹ́ dó Wasiu Ayinde ni mo kàn fẹ́ dó ni tí àlá yín yẹn bá ti wá sí ìmúṣẹ àlá tẹ́ ẹ lápẹ́ ẹ fẹ́ kó tiẹ̀ ẹ tiẹ̀ fẹ́ kó tiẹ̀ bóyá ẹ nífẹ̀ẹ́ pé à pẹ̀lú ròyìn tó jẹ́ ikú tiẹ̀ bá mi sùn tí ẹ bá jọ bẹ̀rẹ̀ fẹ́ yẹn tálá yín yẹn tó wá sí ìmúṣẹ tẹ́ jọ bẹ̀rẹ̀ fẹ́ yẹn tẹ́yìn kan wò pé kẹkànjọ jẹra yín wàláì èrò tí ó padà máa wá sí lọ́kàn ni wípé ó yẹ kí n bímọ fẹ́ nìyí ni o torí irú ẹ̀dá èèyàn tó jẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ kàn lọ lásán bẹ́ẹ̀ and then kí ó tó di wípé oyún yẹn máa wọ̀ ọ́ á ti ní àwọn àdéhùn tẹ́tìjọ́ máa ṣe fúnra yín ṣé ẹ kàn sọ̀rọ̀ báyẹn ni wípé kìnìkan Alh Wasiu Ayinde kan yàgbà àyà ni àwọn ọkùnrin gan tí wọn ò jẹ́ àwọn ọkùnrin kan wà gan tí wọn ò lówó tó Alh Wasiu Ayinde tí wọn ṣe star tó jẹ́ pé wọn ò bóbìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ obìnrin ó ti fọ́ fún wọn tán ìbọ́kùnrin ni ayé àdéhùn obìnrin ó lóyún tán lòun ò ní gbọmọ ká tó wá bùrò ẹ wá so ṣé Alhaji Barrister on blessed memory kọ́lọ̀ ń fọ̀run kẹ́ wọn Alh Wasiu Ayinde ò tí ì ṣètò wọn ti ṣètò Alhaji Barrister ǹjẹ́ ẹrọ́bìnrin kan tó sunkún jáde rí nígbà tán wà láyé àti ìgbà tán ti kú tán wípé ó bímọ kò tọ́jú ẹ̀ Alh Wasiu Ayinde ni wọ́n ń lo dáúlà wọn ni wọ́n rántí àtúnbọ̀tán ẹ má jà á bú obìnrin yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ń bú obìnrin yẹn tó bá kàn yín ni Alhaji Pasuma Alhaji Saheed Òṣùpá ṣé wọn lóko ni àbí wọn láwọn tí wọ́n fọ́ fún wọn ṣé wọn mọ bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ìrìnàjò ayé wọn ní underground ni bí jínù Alh Wasiu Ayinde ṣe ń control wọn àwọn jínù wọn bó ṣe ń control wọn ni wọ́n ṣe ń lò ṣùgbọ́n gbogbo tá a bá ń ṣe láyé ká rántí àtúnbọ̀tán so ẹ kàn ń gbé fóònù ẹ ń bóbìnrin yẹn àwọn míì wà tí àwọn tún wo ọmọ wọn ṣùgbọ́n torí pé àwọn ní change lọ́wọ́ wọn dẹ̀ ní background tó dáa ni ò jẹ́ kẹ́ tí gbóhùn wọn láwọn ọmọ Alh Wasiu Ayinde Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi nọ́mbà mi 08067109598 fún ìpolówó ọjà ẹ ṣe gbogbo tá a bá fẹ́ sọ tá a bá ṣe lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ká máa tọrọ astagfirullah